Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa. Ẹ wo ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyìí àwa kì í sọ, èyí tí a bá sọ gan an nípa ti ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ èkó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pa wọn káàkiri àgbáláyé. Ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ìjò, ẹ ká sojú abẹ́ǹkó bóyá. Akitiyan Ìgbòho láti gba ọmọ Yorùbá lẹ̀ tó ń ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó ń pariwo Yorùbá nation ló fi jọ wọlé. Ìpè àbá wá ìwọ ń pariwo kílẹ̀ Yorùbá ó wà lómìnira, àwa náà ń pariwo kílẹ̀ Yorùbá ó wà lómìnira kó lọ́wọ́ àwọn Fúlàní ló fi wá darapọ̀ mọ́ wọn. Ó darapọ̀ mọ́ àwọn Yorùbá nation ìnira lè fi bẹ̀rẹ̀. Bí ò bá sí ìgbà Buhari dé tí ìfaranépọ̀ fún ọmọ Yorùbá tó ṣe pé tí Fúlàní bá pààyàn báyìí, Fúlàní tó pààyàn nígbà tẹ́ ẹ bá fi rí ó tó ti dáàrin ìlú. Fúlàní bá gúnyàn lọ́bẹ̀ nígbà tẹ́ ẹ bá fi rí ẹ tó ti rí láàrin ìlú tí wọ́n mọ ọ̀tẹ̀ tó máa lérí tí wọ́n mọ lẹ́nu yí pé àwọn ò sọ fún yín pé àwọn làwọn ní Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe tá a gbọ́ náà ni pé nínú lásìkò ìṣèjọba Buhari ni wọ́n ti sẹ́ndì kíní sí gbogbo state àtàwọn DPO ìpè Fúlàní tí wọ́n bá mú kí wọ́n fi ilẹ̀. Eléyìí sì rí bẹ́ẹ̀ lóòótọ́, ó rí bẹ́ẹ̀ torí pé kò sí bí Fúlàní ṣe lè dáná tó kó hùwà àbàjẹ́ tó ojú ẹsẹ̀ náà wọ́n ti fi ilẹ̀. Tó o bá ṣọ́ra ìwọ tó lọ fẹjọ́ Fúlàní sùn o lè mọ̀ bọ́ ń bẹ̀. Ìbárí tó ṣẹlẹ̀ tí mo lọ àwọn aago ranger ní secretariat Ìbàdàn, Fúlàní ń wọnú oko èèyàn, wọ́n fi màálù jẹ oko, wọ́n wá ẹni ẹlẹ́ni fín oko, ó da ganmọ́lé sínú oko rẹ̀. Àwọn èèyàn máa ń fín oko tí wọ́n bá gbin nǹkan wọ́n ó fín oko. So màálù Fúlàní wá jẹ oko tí wọ́n fín, ó bá kú, wọ́n sì kó àwọn bàbá ẹ̀ tì mọ́lé. Ìtọ́ wá jẹ́ ìyàlẹ́nu jù tọ́jọ́ jújù ni wípé ẹ̀gbọ́n kábíyèsí ìlú Ìlọ́ra Ìlọ́bẹ̀ ilé yan àtàbúrò kábíyèsí àtìyàwó àbúrò kábíyèsí ni wọ́n jọ kó sátìmọ́lé. Ọba àlúnú wọ́n jọ kó sátìmọ́lé. Lọ́dọ̀ wa ńlẹ̀ Yorùbá òfin ní ẹnìkan ọkọjọ́ òfin ẹ ti ya wèrè, ẹ̀yin wèrè ẹ ti ya wèrè àtòfin yín tẹ́nìkan ọjọ́ kọjá rẹ̀ wọ́n tó tan náà wá padà wọ́n tó pa wọn. Ẹ ti ya wèrè pẹ̀lú òfin yín. Ìwà táwọn Fúlàní ń wù ní torí tó bá ṣe pé ó bá ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá ojú ẹsẹ̀ ni wọ́n ó ti gbé àwọn bàbá wa, ni wọ́n ó gbé àwọn ìyá wa. ẹnìkan ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ níyà ńláńlá tó ń fi ń gbà bàbá wa àtìyá wa. Ìgbòho wá dìde, mo fẹ́ gba àwọn èèyàn mi sílẹ̀ láriwo tí Ìgbòho ń pa. Àwọn èèyàn rẹ̀ náà sì lọ bá pé Ìgbòho gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá. At the end of the day ó ń lọ, ó darapọ̀ mọ́ Yorùbá nation. Ẹ mọ̀ pé nílé náà alábọ̀dé ń bẹ, àwọn kẹ́dìmọ́mọ̀ ní ń bẹ nínú àwọn èèyàn wa alábọ̀dé ọmọ Yorùbá. Inú wọn èyí dùn sí nǹkan rí, inú wọn èyí dùn sí nǹkan rí. Gbogbo oríyìn tí Ìgbòho ń gbà ìbànújẹ́ ńlá ní ń jẹ́ fún wọn. Gbogbo bí Ìgbòho ṣe ń lọ títọ́ bá ti joyè tí wọ́n ń kó kìkì rẹ̀ inú wọn ti ń bàjẹ́. Inú àwọn tá a jọ ń pera wa lọ́mọ Yorùbá náà ni. Inú àwọn tá a jọ ń pera wa lọ́mọ Yorùbá. Because àwa dá nífẹ̀ẹ́ Ìgbòho nígbà náà à ń ṣètò à ń ṣàtìlẹ́yìn adẹ̀ ń pariwo àwọn Fúlàní ò rí báyìí, àwọn Fúlàní ò rí báyìí. Báwọn èèyàn wọ ò gbọ́, wọn ò gbọ́. Ìlú ọ̀fà tó ṣe wípé a ti mọ̀ pé Ìgbòho ti dé látọ̀sẹ̀ tó lọ. Gbogbo bá a ṣe ń ṣètò tá à ń ṣe àwọn nǹkan míì
torí èmi máa ń sọ yí pé ariwo kọ́ ni nǹkan. Ẹlòmíì ó ti sáré bọ́ sórí social media, Ìgbòho ti dé, kinní kan ti dé. Inú mi dùn, Ìgbòho náà ti mọ ìlànà, ó sì ti mọ àwọn èèyàn wa. Wọn ò lè DSS ní àtọlọ́pàá àti ìgbà ni wọn ò kàn lè wá kọlu lé Ìgbòho bí wọ́n ṣe kọlu Ìgbòho kí wọ́n ṣe pààyàn bẹ́ẹ̀ láyé ìjọba Buhari tí ó bá lọ́wọ́ àwọn alábọ̀dé èèyàn wa nínú. Ẹni yòówù kó jẹ́ nínú àwọn tó ń ṣèjọba ní àtàràlù ni o yóò lọ́wọ́ alábọ̀dé inú. Ó máa lọ́wọ́ alábọ̀dé inú. Dínú nígbà òde àárọ̀ àná ta fi wá post ẹ̀ pé Ìgbòho ń lọ sí Ọ̀yọ́. Àmọ́ pé tó Ìgbòho bá tó kúrò lọ́yọ́ ó ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọba Olúgbọ́n. Gbẹ̀ngbà ti rí pé gbogbo ètò ti tò, ọ̀nà ti dá, ló wá já ẹsẹ̀ wá post ẹ̀ ní àná nígbà rí pé Ìgbòho ti wà lọ́yọ́ àfi wá post ẹ̀. Àkọ́kọ́ mo adúpẹ́ lọ́wọ́ kábíyèsí kú bàbá yèyé Aláàfin ọba Akeem Abímbọ́lá Òwòadé Ẹlẹ́wùẹ̀tù, adúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Olúgbọ́n. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń bẹ, èmi máa ń sọ, ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọ́n lọ síwájú ààrẹ, ní tí wọ́n fẹ́ jẹ ni wọ́n bá lọ, wọn ò bọ́rọ̀ lẹ̀ Yorùbá lọ. Ẹjá wò láti ìgbà tọ́rọ̀ Ìgbòho ti ṣẹlẹ̀ kò sí tí wọ́n torí ẹ̀ gbógun ti Ìgbòho torí pé ó ń jà fúnra rẹ̀. Ẹ má fìyà jà àwọn èèyàn mi, ẹ má pa àwọn èèyàn mi mọ́. Èyí tẹ́ fìyà jà àwọn èèyàn mi tó ni wọ́n torí ẹ̀ gbógun ti Ìgbòho sà. So ká wá gbọ́ pé láti ìgbà wọn àwárí kankan nínú àwọn bàbá wa tí wọ́n lè rí yanjú. Èyí tẹ́ wá jẹ́yìn ọba wa lè pè pàdé torí pé ìpàdé lè tá a pè lórí ọ̀rọ̀ Ìgbòho ni. A sì fẹnu ẹ̀ jóná, a forí ẹ̀ tì síbì kan. Àwa lè rí ṣe. Yorùbá ní àìlé ọmọ burúkú fẹ́kùn pa. Àìlé ọmọ burúkú fẹ́kùn. Ní tí a bá ń ṣe ní kọ̀rọ̀, ayé ò fẹ́ rí bí kò sí ní tá a gbé gbangba ṣe. Ní tá a bá wá ṣe ní kọ̀rọ̀, nígbà tó bá wá jáde sí gbangba tá a bá wá rí pé lágbájá Ìgbìyànjú ní aláṣeyọrí ìlú Ìgbòho. Ẹ rí pé nígbà tí ikú bàbá yèyé dé tí wọ́n lọ sọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ̀ẹ̀mẹ́ta nínú ọ̀rọ̀ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ nínú ọ̀rọ̀ Yorùbá Nation jáde. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ dẹ̀ rí pé nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ń ṣe campaign níbi tí wọ́n ti fún gómìnà wa Dàpọ̀ Abíọ́dún ní oyè, wọ́n tó ti foyè míì kún báyìí, eléyìí of Ogun State. Nígbà wọ́n wá sí ọ̀dọ̀ Àwùjalẹ̀ ní ọjọ́ Àìkú, wọ́n wá kí a gbogbo ilẹ̀ Ìjẹ̀bú fún ti bàbá wa Àwùjalẹ̀, wọ́n tó wá fi oyè míì kún fún gómìnà wa Dàpọ̀ Abíọ́dún, ọ̀kan lọ́mọ eléyìí of Ogun State, wọ́n tó ti fọ̀kan lọ́mọ kún fún un. Ẹ rí i pé nígbà tí wọ́n wà lábẹ́òkúta ń gba ọ̀rọ̀ campaign ṣẹlẹ̀, ibi tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ń bá Buhari wípé ó dẹ̀ ṣókún lórí tẹlifíṣàn kí wọ́n tó fún un ní búrẹ́dì pé gbà kí ní pọ̀ lẹ́kùn tá ń gba búrẹ́dì lọ́wọ́ rẹ̀. Wọ́n mẹ́ṣàn pé bóò ni ìyàwó ṣe ní jẹ orílẹ̀-èdè Yorùbá nínú agreement, nínú ìlànà tí ń bẹ lọ́dọ̀ àwọn òyìnbó. Nation ni òyìnbó kọ fúnlẹ̀ Yorùbá, country ilẹ̀ Yorùbá nation ni, torí pé unity yẹn pọ̀ nínú gbogbo ẹ̀yà tí ń bẹ ní Nàìjíríà, àwa nìkan ládà yanjú. tó pé ìtàn wa so mọ́bì kan, ọ̀rọ̀ wa yẹra wa, èdè wa wọnú ara wa, ìṣe wa gbéra wa. Ikú bàbá yèyí lọ nígbà wọn lọ kí ààrẹ Buhari, ààrẹ ọ̀fọ̀ríjìmí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ la dẹ̀ mọ in tí kábíyèsí Olúgbọ́n ìlàkàkà rẹ̀ nílẹ̀ Yorùbá lórí bílẹ̀ Yorùbá ó ṣe dáa tálàáfíà ó wà. Kábíyèsí súnmọ́ ìjọba púpọ̀, ó súnmọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu púpọ̀.
kò sẹ́ni tó pé láyé, kò sẹ́ni tó pé. Ìlú tí ọ̀rọ̀ ọlọ́lọ́ba bá dé torọ́ pọ̀lọpọ̀ nǹkan mìíràn láàmú gbọ́ láàrin ara wọn ń bẹ̀. Ìlú tí ọ̀rọ̀ ọlọ́lọ́ba àbọ̀rọ̀ òye àbí gbogbo ẹ̀ bá wà yóò mọ̀ rí bẹ́ẹ̀. Ìgbẹ́ tẹ́yìn bá ṣe tó bá dà àwọn ọ̀ṣọ́, bẹ́yìn bá ṣe ń tí ọ̀dà á pè sákìyèsí. Tẹ́ bá wá wo ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúgbọ́n sọ lánàá nígbà tí Ìgbòho lọ kí kábíyèsí Olúgbọ́n, lára ọ̀rọ̀ tí wọ́n sọ pé Sunday Ìgbòho yìí ṣe ọ̀daràn, kábíyèsí Olúgbọ́n sọ yàyàyàyàyà Sunday Ìgbòho yìí ṣe ọ̀daràn. Wọ́n wá pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún, Olúṣèyí Mákindé àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ Sunday, látòrí ọ̀kan lọ́mọ eléyìí of Ogun State, gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ń jẹ́ olórí gbogbo àwọn gómìnà nílẹ̀ Yorùbá, ẹ dìde sọ̀rọ̀ Ìgbòho àtẹ̀yìn lọ́balọ́ba. Ìgbòho wà nílé báyìí, wíwálé tó wálé náà yíyọ wálé ni o. La fi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ àti kábíyèsí Olúgbọ́n tí wọ́n ti Sunday Ìgbòho lẹ́yìn pé máa bọ̀, àṣà ò lè wọlé gbé ẹyẹ lé. Bàbá yanjú ọ̀rọ̀ rẹ̀ náà ọ̀ wà lélẹ́ náà láti yanjú rẹ̀, ọmọ wa ní bẹ́ńbẹ́. Ẹ sì rí i pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí pásítọ̀ Túndé Bákàrè jáde lọ́sẹ̀ tó lọ, ẹni Buhari ọmọ sí o bí wọ́n ṣe kọlu ilé Sunday Ìgbòho. Sunday Ìgbòho wà lọ́dọ̀ kábíyèsí Olúgbọ́n lánàá, wọ́n yọ orúkọ mi kúrò nínú ẹni tíjọba ń wá. Ó fẹ́ gba passport ní Germany, wọ́n lé òun ò fún, wọ́n ní ìjọba kọ orúkọ rẹ̀ sára 110. pásítọ̀ Túndé Bákàrè sì ní Buhari ọmọ ń pa rẹ̀. Àsùnwọ̀n ilé ìfowópamọ́ Sunday Ìgbòho wọ́n gbẹ́sẹ̀ lé lẹ́ni tó níyàwó tó lọ́mọ tó lẹ́bí tó ní ìyá ń gbà yẹn tó lára, wọ́n gbẹ́sẹ̀ lé. Kò tẹ́rù tí ń sun ilé rẹ̀, kò tẹ́rù tí ń sun ilé ẹ̀. Ẹ̀sìn ní Buhari ọmọ ń pa rẹ̀. Tọ́rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀, èmi ò tí ì gbà àbí tá a bá ṣèwádìí, wọ́n ní Fúlàní ni pásítọ̀ Túndé Bákàrè pé ìyá rẹ̀ lọ́mọ Sódẹ́kẹ́, pé kìí ṣe ìjọmọ Sódẹ́kẹ́ pásítọ̀ Túndé Bákàrè, pé nídìí ìyá ni pé kìí ṣe nídìí bàbá. Ẹ rí i pé bí ọdún bíi mélòó ni mo ti ń wá láti bá bàbá yìí ṣe interview káàráyè. Kìí ṣe pé pásítọ̀ Túndé Bákàrè ni ò fún aráyé o, àwọn tó súnmọ́ wọn ni ò ṣiṣẹ́ yẹn o. Èmi yìí sì lọ́ọ́ máa dọ̀bálẹ̀ kiri pé mo fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún yẹn, mi ṣe ẹbí ẹ̀mejì mo ti lọ tá a ṣàfihàn lé yẹn, ipa tí pásítọ̀ Túndé Bákàrè kó nínú ilé Sódẹ́kẹ́ pé kó má bàa bàjẹ́, gbogbo ẹ̀ láṣẹ àfihàn. Ìgbàgbà wa ń gbọ́ táwọn kan wá ń gbé nísìnyí pé pásítọ̀ Túndé Bákàrè pé Fúlàní ni bàbá rẹ̀, pé nídìí ìyá ló ti jọ́ ọmọ Sódẹ́kẹ́. Wọ́n nítorí ẹ̀ ló fi ń sọ̀rọ̀ tó fi ń sáìdì Buhari ni Buhari fi láìkì ẹ̀ gan, báwọn Fúlàní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nu. Èmi ò rí pásítọ̀ Túndé Bákàrè gẹ́gẹ́ bíi Fúlàní, àmọ́ tí wádìí mi ìbá wá jáde á sọ, tí wádìí mi ìbá jáde á sọ. Ìbáwọn tó ń sọ ní bó ṣe gùn. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu wa tó ṣe pé tẹ́ bá ti ní ẹlòmíì ti bá ń wù alábọ̀dé, á mọ̀ rí gẹ́gẹ́ bíi pé alábọ̀dé lélẹ̀, á mọ̀ rí pé alábọ̀dé lélẹ̀. Nígbà tí pásítọ̀ Túndé Bákàrè sọ̀rọ̀ yìí pé Buhari ọmọ ń pa rẹ̀, ọ̀dà ìyàwó ni Buhari fi jẹ àwọn DSS tó lọ kọlu ilé Sunday Ìgbòho. Àpèlú òyìnbó ló ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tí kò sí, kí èsè ru orílẹ̀‐èdè tiwa tí ò sófin, tó ṣe pé ẹni tí ọba ní gá tí ò ní gò lòfin ṣiṣẹ́ fún. Àgbàtàdíwó bá pọ̀ lórí àwọn tó jálágbára lòfin lè ṣiṣẹ́ láwọn náà lórí. Wọ́n ó ti gbé ẹnìkan náà àwọn DSS, yóò ti jìyà, yóò ti ọkọ̀ kọ̀wé fipò rẹ̀ lẹ̀. Ta ni wọ́n fìyà jẹ ńgbà náà? Buhari ọmọ ń pa rẹ̀, wọ́n sì gbé ẹsẹ̀ lé àpọ̀n ilé ìsùnwọ̀n rẹ̀. Kí wàá ní
ìyí tí pásítọ̀ Túndé Bákàrè ló ń lọ bá Buhari sọ ńgbà náà kò ní mínì bàbá yẹn kàn ń tan aráàlú ni àwọn ò sì kú lórí àgọ́ ẹni ẹ̀yìn ẹ̀fẹ́ rí Buhari mọ́ Buhari wá ránṣẹ́ pè yìí ṣùgbọ́n àwọn wá ránṣẹ́ pè yìí o ẹ̀pẹ́ wọ́n tún ní Buratai ni wọ́n mọ̀ tó ní kọ́ dọdẹ Sunday Igboho lọ sí Kútọ́nù ìní wọ́n ní kọ́ dẹdẹ Sunday Igboho lọ sí Kútọ́nù tí wọ́n fojú Sunday Igboho rí ń bẹ̀ ìgbà tí gbogbo ọba dìde tí gbogbo ọmọ Yorùbá dìde táwọn alágbára dìde káàkiri àgbáyé ọmọ àmọ́ rí pa pé ẹ bá Buhari ṣe mítìn lóòótọ́ Buhari wá ní wọ́n fi Igboho lẹ̀ àrípa rẹ̀ wọn ò sì gbẹ́sẹ̀ kó ń bẹ àsùnwọ̀n rẹ̀ ẹ sì ní Buhari ọ̀mọ̀ ń pa rẹ̀ òun sì làárẹ̀ tó sì lè pàṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń bẹ tá à ń ṣe tí ò dáa àwa dúpẹ́ o lọ́wọ́ bàbá wa kábíyèsí Olúgbọ́n Sáàkín a dúpẹ́ gidi gan ni pẹ̀lú bàbá sọ pé kì í Sunday Igboho ṣe ọ̀daràn ilẹ̀ Yorùbá ló ń jà fún àwa pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba wa ẹ̀yin bàbá wa ńlẹ̀ Yorùbá ẹ dìde ẹ sowọ́pọ̀ ẹ pé síbi tẹ́ ń pé sí ẹ̀yin bàbá wa ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá ẹ sowọ́pọ̀ ẹ̀yin ìjòyè nílẹ̀ Yorùbá ẹ sowọ́pọ̀ ẹ̀yin alágbára ńlẹ̀ Yorùbá ẹ sowọ́pọ̀ ẹ dìde sọ̀rọ̀ Igboho gbogbo ẹ̀yin lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá Aláàfin ikú bàbá yèyé ọba Abímbọ́lá Ọ̀wádé ó ti gbé ìgbésẹ̀ bí Aláàfin Olúgbọ́n sì ti gbà á àwa fẹ́ máa wo ẹ̀yin ọba yòókù ẹ̀yin bàbá wa yòókù bóò lẹ́ẹ̀ṣẹ̀ a fẹ́ máa wá rí kẹ́yìn náà máa pè máa bọ̀ wá kí mi à ń bẹ lẹ́yìn rẹ̀ kí gbogbo yín wá ṣèpàdé kẹ́ ẹ sì kọ ìwé ẹ fi ṣọwọ́ sí Tinubu inú àká orúkọ burúkú tí wọ́n fi orúkọ Sunday Igboho sí kí wọ́n yọ kú ẹgbẹ́sẹ̀ kò ń bẹ àsùnwọ̀n olé owó rẹ̀ torí wípé ojoojúmọ́ làwọn Fúlàní sì ń pa wá ẹni tí gbogbo Yorùbá sì fọkànbalẹ̀ yìí pé tó bá dé ètò ààbò yóò ṣe ní jìnnìjìnnì ìjayà orúkọ kan tí ń dẹ́rù ẹgbẹ̀rún Fúlàní ìbẹ́ ẹgbọ́n tí wọ́n lé kó nǹkan sọ tí mo bá gbọ́ orúkọ Sunday Igboho jìnnìjìnnì a sì bàbá ẹ̀yà mi a sì tó ń já ọkàn rẹ̀ ò ní balẹ̀ náà ní láṣẹ Ọlọ́run ọkàn ọ̀daràn a máa balẹ̀ ọkàn ọ̀daràn ká máa balẹ̀ ẹnìkan tó lè ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá tí ó sì ní gbàbọ̀dè tó ṣe pé ibi tí bá ń lọ ní ń lọ kì í ṣe ń tẹ́sẹ̀ máa sọ pé ẹ fún mi níye owó báyìí ẹ fún mi níye ọkọ̀ báyìí ẹ fún mi níye ilẹ̀ báyìí kó tó ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá kọ́ ni Sunday Igboho. ìkòkò rẹ̀ ti lómi nínú tẹ́lẹ̀ kójú tó rọ̀ sí. tá a bá gbétò àbòlé lọ́wọ́ nípa àwọn inúgbó ilẹ̀ Yorùbá àwọn èèyàn bẹ̀rẹ̀ pẹtẹ tí wọ́n rẹ́dì láti support Igboho láìpẹ́ yìí níbi oṣù mélòó kan à ń ṣiṣẹ́ lórí pé ètò ààbò báwọn Fúlàní ò sí ní máa dà àwọn àgbẹ̀ lórí àmúlòpọ̀ ètò jẹ́ ìfàsẹ́yìn nígbà mo tọwọ́ bọ̀ mo rí pé ìkà làwọn èèyàn wà àwọn tá a rò pé lórí náà wọ́n ń fìyà jẹ wá gbogbo màálù tí ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní àwọn èèyàn wa wọ́n kó fún wọn àwọn náà wọ́n sì ń ṣàtìlẹ́yìn fún wọn tẹ́ bá sì wá fẹ́ ṣe ètò ààbò náà àwọn wọ̀nyí náà ni wọ́n sì tún wà ń bẹ̀ wọ́n wà ní ètò ààbò ọ̀hún àwọn tí wọ́n ń fìyà jẹ wá iná wọn wà ní ètò ààbò bó o ní ibi tá a ṣe bàbá afọ́jú sí bó o làlejò tó wá fòru wọ̀ ló ṣe ní wàá máa júwe rẹ̀ gbèsè bíbí ìlẹ́sìn sí láyé kámẹ́rà ìwé bá tiẹ̀ tí ń ṣe ni wọ́n ti tẹ kámẹ́rà wọn mọ́ ní sòtìrì o torí gbà tó bá ń bọ̀ jẹ́ kó rí ìrí o pé ibi tá a ṣe sí ni o ọ̀pọ̀lọpọ̀ kan ń bẹ tí ìbá ṣe pé ẹni tó bá nífẹ̀ẹ́ ìran rẹ̀
alábọ̀dé pọ̀ nílẹ̀ Yorùbá gan-an. Àwọn Mr and Mrs alábọ̀dé wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá. àwọn náà sì pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá nìsan. Àwọn ni wọ́n sì máa pariwo wáyé bí ibìkan báyìí ni wọ́n ibìkan ló ṣẹlẹ̀ sí. Wọ́n pa odidi ọba méjì, nǹkan kan ò torí ẹ̀ ṣẹlẹ̀. sọ sí flagging ni àbí òkè òjò ń rọ̀ ìnìyẹn. Ṣé Yorùbá kan lè dán wò káwọn ọmọ Yorùbá kan kí wọ́n kàn ṣe wàhálà kan kọ́mọ jẹ́ ọba kọ́mọ jẹ́ joyè kí wọ́n pa ọmọ Fúlàní kàbọ̀ ọmọ Haúsá kan nílẹ̀ Haúsá gbogbo Yorùbá tí bá ń bẹ lágbègbè ibẹ̀ dáná. Sáwá kí sasara bàgbó lẹ́kìtì látìgbà náà. Sáà kí sasara bàgbó àwọn Fúlàní tó ń bẹ́nu gbé Èkìtì dọ́là náà ni. Wọ́n bẹ́nu gbó ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n bẹ́ ní tìpínlẹ̀ Ọ̀yọ́. Kò sí nǹkan míì tó jẹ́ orí bẹ́ẹ̀, àwọn alábọ̀dé àárín wa ni. A sì ń kí ọ̀rọ̀ òṣèlú bọ̀ tá a bá ní pé kínní tó bá dìgbà election ó mà ṣe o. Ẹ kú oúnjọba ẹ ráre kàn ayé yín ni tẹ́ ẹ bá ṣọ́ra. Èyí ò ní dalẹ̀ Yorùbá kátùbọ̀tán rẹ̀ ọ́ dáa. Èyí ò ní dalẹ̀ Yorùbá kátùbọ̀tán rẹ̀ ọ́ dáa. Náà gbogbo wa la gbọ́. Bùbá Galadima tó sọ lọ́sẹ̀ tó lọ ó láwọn mọ̀ọ́mọ̀ gbé Buhari wọlé nígbà táwọn rí i pé Yorùbá fẹ́ gba Ìlọrin ṣẹ̀gbọ́n kan nílẹ̀ Yorùbá gbogbo ìlú tó yí Ìlọrin ká ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ fi Ìlọrin bẹ̀ láti lè jẹ́ kó jẹ́ àmì tí bá ń lọ nílẹ̀ Yorùbá lẹ́yìn náà báyìí ti fẹ́ ṣèpàdé ẹ bá mú lára wọn ọmọ ní Yorùbá làwọn náà ẹ mú mọ́ ẹ wo rábítà ilẹ̀ Yorùbá ìpàdé alálàáfà tá à ń ṣe àwọn wo ló fẹ́ dàrú wọ́n mọ̀ ṣe rábítà wọ́n mọ̀ láwọn èsè Yorùbá Ìlọrin làwọn tẹ́ bá sì ń bọ̀ wọ́n láwọn bá ẹnìkan wá gbogbo àwọn Fúlàní ni wọ́n tẹ̀lé wá gbogbo nǹkan ẹ bá sọ ń bẹ̀bẹ̀ náà wọ́n ó ti gbé ẹ̀jẹ̀ ọmọ ọkọ ti dàpọ̀ mọ́ máa lè ẹ̀jẹ̀ ọmọ àlè ti dàpọ̀ mọ́ ọkọ ìdínà ti Muslim nú ẹ wá wo tàwọn Yíbò ẹ lọ sí Oǹdó gbogbo àwọn tó kúnnú àwọn káàrùn lóǹdó ní Èkó àwọn Yíbò ló kún bẹ́ẹ̀ àwọn Christian náà lójú wọn ọmọ ìyá àwọn làwọn Christian brother Christian sister ìní bẹ́ẹ̀ náà ni ti mùsùlùmí ọmọ ìyá àwọn làwọn Fúlàní làwọn ará Ìlọrin Fúlàní Ìlọrin náà òṣì ìlà wa ń ṣe tílẹ̀ fi súnmọ́ wa lọ́wọ́ ibi tá a bá ti ń jókòó nínú àwọn tó sì ń darí ìlú àwọn ẹlẹ́sìn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn Christian ń bẹ lọ́dọ̀ àwọn Muslim ibi tá a ti mórí bọ́ ńlọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe kò sí àmúlùmọ́là àwọn tọ́jọ́ ọmọ ìlú ni tọ́jọ́ ọmọ Yorùbá ni ibẹ̀ nìkan la ti mórí bọ́ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe tí ò sàmúlùmọ́là àwọn alábọ́dé ò sí láàrin wọn tọ́wọ́ wá ní pé ká wá ṣe papọ̀ ìbàlẹ̀ wà mọ́ ni pé lè bá àwọn olórí ìsàjókòó lè bá àwọn ẹlẹ́bọ jókòó ìyí táyì ti ṣe é jẹ́ bọ́lọ̀ ẹ̀yìn gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ni ẹ̀ ń mú àwọn ọ̀tá wa mọ́ pàdé gbogbo tá a bá sì sọ ojú ẹsẹ̀ ni ó lu wọn láwọn ò fẹ́ ká gba Ìlọrin kúrò lọ́wọ́ àwọn iná ṣe lọ gbé Muhammadu Buhari wá wọ́n sì gbé Buhari dé wọ́n sì gbàjọba lọ́wọ́ rẹ̀ àwọn Fúlàní náà ni wọ́n sì ṣèjọba ẹ̀wọ̀ tí wọ́n ṣe ńlá ní ìtàn lẹ́dọ̀ ní kíní ti wá débẹ̀ Tinubu ti débẹ̀ láti ọdún mélòó ó ti lé lọ́dún méjì báyìí ẹ bá ń bi wọ́n láyé ìgbà àwọn Fúlàní àwa mọ̀ bí Fúlàní ó ṣe jókòó ní tí ó sì máa pe àwọn èèyàn wọn l'Ábùjá tí wọ́n sì máa dá wọn lóhùn èwo làwa ní nọ́mbà yín lọ́wọ́ nínú yín èwo la ní nọ́mbà yín lọ́wọ́ látòrí ẹgbẹ́ tó kun àbí ẹgbẹ́ tó lẹ ẹgbẹ́ tó sàlẹ̀ ẹ̀ pè èwo la ní nọ́mbà yín lọ́wọ́ èwo la ní nọ́mbà yín lọ́wọ́ níjọ́ ẹgbẹ́ tó kun ti di ọ̀gá àgbà pátápátá iléeṣẹ́ ọlọ́pàá ẹ bá ń béèrè só ti yípo gbogbo ilẹ̀ Yorùbá ìyà tí ń jà àwọn ọlọ́pàá káàkiri só ti mójútó gbogbo ibi tá a ti láwọn Fúlàní ṣọṣẹ́ sọ wá bẹ́ẹ̀
kí ni iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá lé yín lókè ká máa rí yín náà ní kínú owó máa dùn bá a bá sì rí yín Ọlọ́run ò ní rí yín á sì fèpè sí yín àtúbọ̀tán yín ò ní dá tọ̀tán. tí ẹ mọ̀ gbogbo àwọn ministers tí ẹ mọ̀ gbogbo àwọn èèkàn l'Àbújá nígbà àwọn Fúlàní bẹ́ńbẹ́ táwọn Yíbò ń bá wọn ṣe tí wọ́n fi Emefiele sí Central Bank gbogbo àwọn Yíbò gbogbo ilẹ̀ wọn ti rà tán lẹ́kọ̀ọ́ nìbàdàn lọ́ṣogbo lábẹ́òkúta ní Èkìtì ládó ni ní Àkúrẹ́ ni gbogbo major road ẹ̀yìn débẹ̀ ọmọ Yorùbá wo lẹ́ empower nígbà tẹ́ ẹ bá máa bọ̀ ọ̀kadà kọ́lẹ̀ ń kó fáwọn ọmọ wa ẹ̀ tẹ́ ẹ lérò ọ̀kadà mọ́ ní ìsọ̀kadà náà ti wọ́n machine kọ́lẹ̀ ń rà ọgbọ́n èèyàn wo lẹ gbówó gidi fún kún ó fi ṣe iléeṣẹ́ ẹ máa kówó ẹ tún wá tan AC sínú owó. gbogbo ya ti ń jọ ọmọ Yorùbá ni. bàbá wo Olúgbọ́n wá sọ̀rọ̀ kan lánàá wíwọlé ààrẹ síwájú Bọ́lá Ahmed Tinubu ariwo Yorùbá nation kún gbogbo ṣùgbàlàǹdẹ̀ fún bàbá wọn ìwọ Sunday kópa ń bẹ kí ló fà á nígbà gbogbo ọmọ Yorùbá ń yarí pé bí ẹ̀rí pé ń gbà yẹn nǹkan mẹ́ta lèmi dúró lé lórí alákọ̀ọ́kọ́ kí ọmọ Yorùbá ó di ààrẹ ẹlẹ́ẹ̀kejì tí ọmọ Yorùbá bá dá ààrẹ báwo la ṣe padà sí regional system ẹ̀ẹ̀kẹta láwa máa sọ̀rọ̀ bá a ṣe lọ ìtẹ̀lógún jíjà because ọwọ́ Fúlàní ní Nàìjíríà mẹ́wàá ọwọ́ Fúlàní ní Nàìjíríà mẹ́wàá tá a bá padà sí regional system tá a ní regional police tiwa tá a ní gbogbo ẹ̀ àwọn àbọ̀dé ológun wa àtàwọn ọmọ wa tọ́jú ológun ni wọ́n á withdraw tí wọ́n wá di ọlọ́pàá tá a láwọn mọ̀pó àwọn ni wọ́n wà special ìjọ tí wèrè bá kọ wèrè ọlọ́pàá wọn rò páwọn bá jà wọn ò ní mọ̀ pé ológun làwọn jọ ń bára wọn pò ṣùgbọ́n díẹ̀díẹ̀ ní nǹkan bó o láṣẹ ṣe tàwọn alábọ̀dé àárín wa ẹ̀ mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá Olúgbọ́n wọ́n sọ lánàá wípé wíwọlé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti Sunday Igboho gan kún tí Yorùbá nation kún torí gbogbo àwọn Fúlàní ti rí pé bí kinní Yorùbá bọ́ sọ́wọ́ Yorùbá wàhálà ó ṣẹlẹ̀ o kò sì sígbà tí mọ́kú ò ní kú kò sígbà tí mọ́kú ò ní kú ṣẹgbọ́n kan ọlọ́tẹ̀lẹ̀ wo Labíkúnlé ó ní ọ̀kadà ẹ̀rọ ìlọ́ta clipper àwọn nǹkan tí ń rà fáwọn èèyàn nu dráyà àwọn nǹkan tí ń rà fáwọn èèyàn nu dáradára ẹ lọ wo gbogbo skul rí dáradára chájà fóònù lásán fóònù káṣí ẹ̀ máa pòdúsì chájà fóònù àlè ṣe ẹ lọ wo ibi táwọn ọmọ ti ń kàwé ibì kan bẹ lọ́dọ̀ wa ní skul nídò primary school kan ti ń bẹ nídò nìyẹn wọn ò ní toilet I'm telling you the truth wọn ò ní toilet primary school gbogbo àwọn òbí wọ́n wá ń pera wọn àwọn PTA wọ́n fẹ́ kọ́ toilet iléèwé táwọn ọmọ ń lọ nítorí Ọlọ́run gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ ìjọba lónìí o government school náà làwọn náà lọ o wọn ò ní toilet wọ́n wá pè pàdé òbí tẹ́ bá dẹ̀ rí ọmọ tó ń bẹ ní school yẹn wọ́n lé ní 600 àwọn ọmọ tó ń bẹ ní school yẹn lé ní 600 wọn ò ní toilet Ìdó ni o primary school ti ń bẹ nílùú Ìdó gangan government school mo fi Ọlọ́run bá búra gómìnà wa ilẹ̀ yìí náà ń gbọ́ yìí chairman local government èmi ò fi lè blame chairman local government jù àfi tí wọ́n bá mówó ara rẹ̀ tí wọ́n lọ bá wọn fi ṣe owó oúnjẹ wọn fáwọn chairman local government ìní gómìnà wa ń gbọ́ yìí commissioner of education ilẹ̀ ń gbọ́ yìí commissioner of health àbí ilẹ̀ ń gbọ́ yìí Ìdó tàbá mo ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ mi láti lọ ṣe fídíò rẹ̀ kí n fi hàn aráàlú ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀ lómi ìtẹ́ bàmí kí ló fẹ́ bà mí lẹ́rù ẹsẹ̀ máa ń pariwo ni torí jọ́ta bá ń fi gbogbo ọ̀nà sẹ́yìn hàn tá à ń fi ọ̀nà gbá hàn ẹ̀ ní pariwo jọ́ta bá wá fi ibi tó bá kù díẹ̀ kíjọba ó lè rí kí wọ́n lè ṣe lẹ́ẹ̀ pariwo. School ní tọ́lẹ́tì a ní federal honourable tó ṣe pé ìbò Òdó ló gbé wọlé a ní state honourable ìdògbé ló gbé wọlé Sàràfàdín Àlì òun ni sẹ́nétọ̀ wa ìbò Òdó ni ló gbé wọlé
ààrẹ Bọ́lá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìbò sẹ́yìn nínú 33 local government ta ní Ọ̀yọ́ state ìbò sẹ́yìn ló ju ti Ìdó lọ. Ìdó ló tẹ̀lé ìbò tó gbé ààrẹ wọlé nípínlẹ̀ Ọ̀yọ́. tí wọ́n bá dẹ̀ ń dìbò ìbò Ìdó náà ni máa ń gbé ẹni tí ó bá wọlé. Ìdó náà ni primary school wọn tó jẹ́bi tí ìpele ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ìní ò nílé ìyàgbẹ́ ilé ìga ìní ò ní. I'm telling you àwọn tí wọ́n pè àwọn tó jẹ́ PTA wọ́n pera wọn bó làwọn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ń bẹ́ńbẹ́ ẹ mọ̀ ìyẹn mélòó tọ́lọ́run tó rí jájẹ ní mọ́mọ́ lọ sí iléèwé ìjọba ní tó wá fọ́nì ni pé over 600 làwọn ọmọ tí wọ́n ti ní níléèwé mo ò sì ní ti tọ́lẹ̀tì. àmọ́ wá ń sọ ọ́njọ́ tí mo wá gbọ́rọ̀ yẹn pé àpótí ẹ̀sẹ̀ yọ kan tọ́lẹ̀tì kan fún ọmọ tó ń lọ bí 600 tó lé ní 600. tẹ̀bí classroom láti ẹ̀ sọ pé kò dáa bet àti ẹ̀ wá ní wo ti ẹ̀kẹ́ àwọn ọmọ ẹ̀. I'm telling you Ìdó local government ní ìlú Ìdó gangan primary school ti ń bẹ nínú Ìdó gangan ni o primary school ti ń bẹ nínú Ìdó gangan ni. ṣé gbogbo ẹ̀ ní gómìnà ó rí tábà bẹ́ràn wí ká bẹ́ràn wí ṣùgbọ́n èyí tí wọ́n fi bẹ̀ ń kọ́ commission of health ń kọ́ commission of education ń kọ́ alákòóso ètò ìlera alákòóso ètò ẹ̀kọ́ kí ni iṣẹ́ ti yín ìgbìmọ̀ tó ń mójútó léèwé kí ni iṣẹ́ yín kódà orí burúkú lẹ fi ń sayọ̀ yìí I'm telling you orí burúkú lẹ fi ń sayọ̀ yìí. àwọn ọ̀gá iléèwé ò lè ṣe àwọn tíṣà ò lè ṣe ibi tí wọ́n bá tún ti fẹ́ dán wò wàhálà ni ìjọba kẹsùn sí wọn lọ́rùn ni. àwọn òbí tó wá jẹ́ tí ń ṣe PTA àwọn wọn fẹ́ ńlá kàkàkàkàkàkà èèyàn mélòó ó kéré jù ẹ wo tọ́lẹ̀tọ̀ yẹ kó wà ń bẹ̀ yẹn bí ojú sí wàhálà tó láyé kò tí ì wáyé wa pé yàrá akẹ́kọ̀ọ́ kan classroom kan ó kéré jù iye ọmọ tó bá ń bẹ̀ ń bẹ̀ ni ó dìtàmì iye tọ́lẹ̀tì tá a fi síbẹ̀ báyìí bá a sì gbọ́dọ̀ máa kọ́lé ìwé classroom kan ni o bóyá tọ́lẹ̀tì 4 ni o 5 ni ó máa wà lára rẹ̀ fáwọn ọmọ ṣe àwọn kò sí kàngágan débi tí ó sì bọ́ wò ń bẹ́ ọmọ ṣe o ibẹ̀ lẹ́sìn wá lẹ́ ń pín ẹ̀rọ lọ́tà ẹ̀ ń pín kílípà ẹ̀ ń pín òsì ẹ̀ ń pín ọ̀kadà so gbogbo eléyìí wèrè ò sí lórí wa ńlẹ̀ Yorùbá àmọ́ ńgbà táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní ìṣèjọba làwa náà bá kásà orí burúkú láyé àwọn Bọ́lá Ìgè àmọ́ bí iléèwé ṣe rí ìwé ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ìwé tí wọ́n bá sọ pé ìwé ọ̀fẹ́ ó yàtọ̀ sí ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ni wípé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni pé ní gbowó ẹ̀kọ́ tẹ́ wá kọ́ ìwé ọ̀fẹ́ ìwé tẹ́ tó lò á fún yín lọ́fẹ̀ẹ́ àbá èmi náà kàwé Bọ́lá Ìgè èmi kà kí ló wá dé ẹ̀yin tẹ́ wá jàǹfààní Awólọ́wọ̀ tẹ́ jẹ gbogbo ẹ̀ lẹ́ wá dé bẹ́ẹ̀ lẹ́ wá sẹ́ ẹ̀kẹ́ bí ẹ̀kẹ́ eku ẹ wá ń jẹ gbogbo ẹ̀ ń jẹkújẹ kódà rárá ntí ò dá kò lóko méjì kò dá ni ẹ wá ń fi ara ní ìlú ẹ ń fara ní aráàlú. tá a fi ń pariwo nìyẹn tí n tẹ̀mí rí nù àìwá amẹyẹ bẹ́ẹ̀ àní mo lọ sí skul kan igi ńlá sì ti wò ní classroom igi tó tóbi ní o tó pé táwọn àlọ́ ń pákó bá là wọ́n ò rí sọ méjì yọ ń bẹ̀. kí ló dé ìta ń pè ní sọ ni wípé tígi bá ga tí wọ́n bá gé ní tí ọ̀dà kù ń bẹ̀ lókè àti nísàlẹ̀ tí wọ́n bá wá lákọ̀ọ́kọ́ gbogbo eré la fẹ́ mọ́ tó láṣepákó tí wọ́n tó rí mi ìyọ́ ń bẹ̀ lẹ́ẹ̀kejì sọ méjì igi míì máa ń ní sọ mẹ́ta míì máa ń jẹ́ sọ méjì míì sì máa ń jẹ́ sọ kan tí wọ́n wà á là tí wọ́n ẹsẹ̀ láṣepákó yìí tí wọ́n máa fẹ́ là sí. irú igi bẹ́ẹ̀ làwa yìí tó wá wù nínú yàrá akẹ́kọ̀ọ́ gbogbo ara nǹkan tí Ìgbòho ń jà fún ni ṣé Ìgbòho ló fẹ́ ṣe president Nàìjíríà ni àbọ̀ fẹ́ ṣe president ilẹ̀ Yorùbá la fi ń rọ ẹ̀yin ọba wa
ẹ̀yin dáàdì wa ẹ̀yin bàbá wa ẹ gbà wá. Mo dúpẹ́ gan o, èmi lọ́dọ̀ ara tèmi o, lọ́dọ̀ ara tèmi Ààrẹ Òpìtàn Olóyè Lájí Abbas, èmi dúpẹ́ lọ́wọ́ bàbá ọba Olúgbọ́n, èmi dúpẹ́ gidi gan ni. Lọ́dọ̀ tèmi èmi dúpẹ́ torí pé ọpẹ́ olóore àdáàdá tán ni, ọpẹ́ olóore àdáàdá tán ni. Sunday Igboho ti wà nílé báyìí, ó ti kí ikú bàbá yèyé, ó ti kí Olúgbọ́n. Tó bá ṣeé ṣe a ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olóyè Ìgbòho Òòṣà, a ní ìfọ̀rọ̀wérọ̀ tó bá ṣeé ṣe ní ìtí ìsàdéhùn rẹ o. Ẹ mọ̀ pé àwọn ètò àtoríṣiríṣi bí nǹkan ṣe ń lọ, ó yẹ ká ti wà ní Ìjẹ̀bú láti ìjẹta, kódà látọjọ́ Sunday gan ló yẹ ká ti wà níjẹ̀bú, ló yẹ ká ti wà níjẹ̀bú. So a ṣẹ̀ṣẹ̀ gbéra láti lọ sí Ìjẹ̀bú mi. Mo ṣe rí àwọn èèyàn pè mí pípé mẹ́sẹ̀gì lọ́tún, ààrẹ ẹ̀ sọ sí ni n ti ń lọ níjẹ̀bú ẹ̀ sọ sí ni. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹja ṣọ́ra, ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ìlú ẹja kíyèsára o, ẹja kíyèsára. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ń pariwo lórí social media torí pé wọ́n fẹ́ méèkì owó. Ibi táwọn máa wà ní ọ̀rọ̀ tó bá wà controversial kí wọ́n sà wá jáde, kí wọ́n mọ ọ̀rọ̀ bá ti láwuyewuye nú, kí wọ́n mọ wá mọ pariwo. Àfàwọn ọmọ Ìjẹ̀búlẹ̀ fara Ìjẹ̀búlẹ̀ ẹ jẹ́ wọn ó ṣe nǹkan wọn bí wọ́n ṣe fẹ́. Kò sí tó kàn wá, èyí tó kàn àwa ni pé Àwùjalẹ̀ ti wá, ó ti ráyé wá, ó sì ráyé ṣe, ó dẹ̀ ti lọ. Níwọ̀n ìgbà tí ń bẹ lórí ìtẹ́ tí ò gbógun ti àwọn oníṣẹ̀ṣe, tí ò gbógun ti Christianity, tí ò gbógun ti Mùsùlùmí, tí ò gbógun tẹni tí ò ṣe nǹkan kan, tí Ìjẹ̀bú fi ìfẹ́ bára wọn lò, kí wá ń tiwa, kí ń tiwa. Ìgbà táwọn kan láwọn ń gbéjọba ìpínlẹ̀ Ògùn lọ, ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá wọn lóhùn, ẹ máa bọ̀ nílé ẹjọ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá wọn lóhùn pé àwọn ń retí yín o. Wọ́n ń bú ìjọba ìpínlẹ̀ Ògùn lọ lóòfin tí gbogbo àwọn ọba tí wọ́n gbé lọ bá ìjọba tí ilé ìgbìmọ̀ aṣòfin buwọ́lù kíjọba tó wá lù ló ń tẹ̀. Sẹ́mu àwọn gángan ń bẹ tí èyí ó pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ṣé nígbà wọn ti sin ọba Síkírù Adétọ̀nà ní ìsìn nílànà ẹ̀sìn rẹ̀, so sáwọn ọba ẹ̀sẹ̀ ń kú níjẹ̀bú lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe òfin yẹn, àbí nípínlẹ̀ Ògùn tí wọ́n ti sin wọ́n nílànà ẹ̀sìn Christianity, tí wọ́n ti sin wọ́n nílànà Islam, sóun làkọ́kọ́. Ìjọba ṣòfin, ìjọba ló mọ̀ dí, ìtí sì ń bẹ́ ń bí ọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ yín ń pariwo ní ẹ̀ẹ̀mọdún tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀. As back as 80s ní wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀, ó ti lé lógójì ọdún ní wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀. Tíjọba sì ń gbé yẹ̀wò, wọ́n gbá àwọn olùwádìí dìde, wọ́n ṣe gbogbo ẹ̀ńkwárì lọ, gbogbo ẹ̀ lọ. Ìjọba èékàn sáde déédéé, ẹni tíjọba bá dé gan tó bá gbófin kan wá láráàlú ó fi takò òfin nífẹsẹ̀ múlẹ̀ táwọn kò gbálẹ̀ ẹjọ́ lọ lórí rẹ̀. Nípa ọ̀rọ̀ ń pọ̀ ju táwọn èèyàn mọ̀ lọ. Ẹnìkan pè mí lánàá nínú àwọn olólùfẹ́ mi, mo wá ṣàpọ̀lọpọ̀ àlàyé fún wọn pé àwọn ọmọ ìgbé táwọn bá gbọ́ lẹ́nu mi náà, dídákẹ́ tí mo dákẹ́ kìí ṣe pé mi ò mọ tí mo fẹ́ sọ, àbọ̀rọ̀ òye mi kọ́, ṣùgbọ́n ọbẹ̀ ń mì níkún àgbà. Pàápàá tó bá ti jọ mọ́rọ̀ ìlú, tó bá ti jẹ mọ́rọ̀ ìlú, mo máa ń ṣọ́ra gidi gan. Torí wípé má fi orí ìtẹ́ Àwùjalẹ̀ má fi ṣeré, má fi Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tọ́lọ má fi ṣeré, má fọmọ Ìjẹ̀bú ṣeré. Lọ́wọ́ adé tó gbé tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ ṣé nítorí tá a fẹ́ jẹ, ó lè ṣe ògo kọjọ́ ọ̀tá ò lè ṣògùn àlùbáríkà. Àdìbùwà ẹwà program lónìí, program lọ́ta bá ti wá rí nǹkan ṣe torí owó tá a fẹ́ make lórí YouTube. Ibi ìníyẹjọ́ wo ni mi ò ti ṣe lẹ́yìn ọ̀sẹ̀ látọ̀sẹ̀ tó lọ. Ẹ wo ìgbà tí mi ò tún ti ṣe program, tí mi ò ráyè ìjókòó program. Ṣé yẹn wá ní èèyàn ò lè fún mi ní ntọ́lọ́hún ò fún mi, ntọ́lọ́hún fún mi ò lè gbà á. Lọ́wọ́ àṣẹ owó náà làwọn á fi ní tìjú. Àkànní jáde a lè sọ̀rọ̀. Tí ẹ bá ń tíyàn náà kéèyàn ọmọ tira rẹ̀, gbogbo yín wá kún orí social media, wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́tàn. Gbogbo ti Fúlàní tí ń ṣe wàhálà ìkọ̀kan yín. Kó kan yín. Ọ̀sẹ̀ tí Fúlàní ń ṣe ọ̀kan yín. Bá a ṣe jàjàgbara wálẹ̀ lọ́wọ́ olóko ẹrú kọ̀kan yín mọ́.
ìjọba ti ṣòfin, wọ́n ti ṣòfin. Àwọn tó láwọn ń gbéjọba lọ ilé ẹjọ́ sẹ́yìn lọ́kàn, owó tẹ́ ẹ fi ń gbéjọba lọ ilé ẹjọ́ kí lẹ fẹ́ fi ṣe fúnlẹ̀ Yorùbá? Bó ṣe iléèwé ni ẹ fi kọ́, ẹ̀yin náà owó tẹ́ ẹ mọ̀ lọ gbẹ ẹ fẹ́ gba lọ́ọ̀yà, ẹ fẹ́ ṣe gbá kan, ẹ fi kọ́ léèwé. Bóyá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ fi kọ́ léèwé kí wọ́n máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ṣẹ̀ṣe. Láì pé orí ọmọ dà wá láàmú sórí wá pénu ìjọba lẹ̀ ń gbé lọ ilé ẹjọ́, ìbẹ́yìn lẹ fẹ́ wéṣì owó yín lẹ́jọ́ tí ó tẹ́ẹ̀sì lè jẹ́. lọ́yọ̀ sọ fún yín náà ni ta ló tiẹ̀ bá wa rò ó débẹ̀ ọ̀yà lórí pé wọ́n ṣe ọba ọ̀yà ẹ̀sùn ilé ẹjọ́ ṣé ń lọ́kàn tí a ó sì páàsì tí èso ọdún ké ìjẹ́ ti ń gbẹ̀ ń kwárí ní mo sẹ́yìn pọ́pọ́lọpẹ́ lómi ẹ̀sẹ̀ wà lórí social media ìtọ́pá kẹ̀tìrí ni wọn ò ní lọ jókòó kí wọ́n lọ máa ṣèwádìí wọ́n lọ máa tọpinpin. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan mo sì mọ inú mọ mọ̀ta ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́ńbẹ̀ ṣùgbọ́n ọbẹ̀ kì í mì níkún àgbà. dídákẹ́ mi tí mo dákẹ́ kì í ṣe pé mi ò mọ tí mo lè sọ. oníṣẹ̀ṣe gbọ́dọ̀ ṣe sùúrù, àwọn olórìṣà gbọ́dọ̀ ṣe sùúrù, mùsùlùmí gbọ́dọ̀ ṣe sùúrù, kírísítẹ̀n gbọ́dọ̀ ṣe sùúrù torí pé ilẹ̀ Yorùbá ìkan náà ni gbogbo àjọ ni. táwọn kan bá ń tanra wọn àwọn kinní kan nílẹ̀ Yorùbá bo sọ ọjọ́ ọmọ Yorùbá jù mí lọ ni ọjọ́ ọmọ Yorùbá jù mí lọ, onífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá jù mí lọ ni ẹnìkan máa ṣèlú. láwa oníṣẹ̀ṣẹ̀ yín olórìṣà tí wọ́n ẹ̀ṣẹ̀ fún ní ọjọ́ pé tó ẹ̀yin náà máa ní public holiday kan o. èyí o kí la fẹ́ ronú wa lé lórí pé tó wọ́n fún wa ní August 20. èbí wọ́n gba àwọn tó kúnnú Yorùbá nation Èkìtì Oǹdó nǹkan ní bẹ́ẹ̀ pariwo wọn ó ti di méjì tá a ti ṣe báyìí. Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó àti Èkìtì wọn ọ̀fọ́jọ́ lẹ̀ kó bò wọ́n wọn ọ̀fọ́jọ́ lẹ̀. ibẹ̀ làwọn Yíbò ṣe ti pọ̀ sí láti bàṣà wọn jẹ́ kó bò wọ́n. gbogbo àwọn nǹkan tí sẹ́yìn wọn ni kíní kankankan ara wa máa kò dodo ọ̀rọ̀. ìjọba bá ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí tí n bá jálù wọn tí n bá kí wọn lọ wọn ò ní sọ̀rọ̀. tó bá ti wá jẹ́ pé àwọn lórìṣà ni mùsùlùmí ni mùsùlùmí ni mí èmi èso lórìṣà ìsìn ní sòòṣà tí ń fi jáde láyé mi ò ní ṣe mùsùlùmí ni mí ṣùgbọ́n àṣòdodo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. mo wo bàbá wa kan ń jáde tí ìbá sọ pẹ́lọpẹ́ bàbá wa Lisa àwọn àfáà tó lọ ọbẹ̀ kíní kan ṣe kí ni ó ṣe ìrẹnu lásán ni lọ́ọ́dọ̀ wò dídìrín kí ló ní lọ́wọ́ táwọn àfáà náà ò ní lọ́wọ́ ọmọ pẹ́jọ́ de oúnjẹ ni. kí ló lè mẹ́mọ́ já máa halẹ̀ lórí rọ́ tẹ́lómi bá ti wà lórí social media yóò kàn máa jábọ́. kò sí tí àfáà kó foníṣẹ̀ṣe ṣe kò sí tó níṣẹ̀ṣe ó fi Christian ṣe kò sí tó ní olóríṣà ó fi Muslim ṣe àjọgbélẹ̀ Nàìjíríà yìí ni nílùú tó fi ń bẹ kí ni apẹ ẹni ni ẹ ti ṣe oyin ilẹ̀ láti inú ilé ẹni tó bá lóògùn kí alẹ̀ kìíní kankan nígbà tó ìjọ tó ti ṣe lẹ́ẹ̀tì ní kílẹ̀ ọmọ mọ̀ irú òun láàmọ̀ pa àníkàlò làákàyè sẹ́yìn láàmọ̀ rán báyìí bẹ́ẹ̀ afẹ́ bá a kọ̀ Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti lọ ó ti lọ darapọ̀ máwọn baba ńlá rẹ̀ à lè rí mọ́ kí ló kù ibi káwọn bí bóòní Ìjẹ̀bú ṣe rí ní 65 years sẹ́yìn bóòní Ìjẹ̀bú ṣe rí lónìí. bàbá yìí fi lẹ́gẹ̀sì gidi ilẹ̀ tí ó wàá jẹ́ challenge ńlá fún Àwùjalẹ̀ míì tá a bá fẹ́ ní ó kó gbogbo wọn pọ̀ ẹ wá Ìjẹ̀bú ìta ní bára wa ṣe ẹja bára wa ṣe àwa Ìjẹ̀bú tí wọ́n mọ̀ rí wa sá mọ́ lọ Ìjẹ̀bú o ṣé Ìjẹ̀bú ṣe é wọ̀ tẹ́lẹ̀ ṣé Ìjẹ̀bú ṣe é wọ̀ nínú ìlú tí ó gba àlejò láyé ìlú méjì ni ìkan nílẹ̀ Ìjẹ̀bú wọ́n èé gbà kálejò ó wọlé àlejò tó bá wọ igbó Ìjẹ̀bú ọ̀rá ọba Síkírù Adétọ̀nà dé ó so gbogbo wọn pọ̀ tó bá tó fẹ́ gba nǹkan fáwọn ọmọ ìlú rẹ̀ yóò tó tẹ̀lé wọn yóò bá wọn débẹ̀ ni tó bá ibi báyìí ìwọ lówó ọ̀yá wa kọ́ bí báyìí ọ̀yá wọn náà fẹ́ talẹ̀ wọ́n yára kọ́ lè sẹ́bẹ̀ kọ́ lè gbábẹ̀ kọ́ lè gbábẹ̀ ẹ wo ìdàgbàsókè ńlá tó sáré bá Jẹ̀bú ó ti ṣe nǹkan fẹ́ ṣe ó ti sáàfù Jẹ̀bú ó ti lọ
èyí tó kàn ní bóyá lọ síwájú ó ṣe bálẹ̀ Yorùbá à ń gbéjọba lọ ilé ẹjọ́ níjọ́ tí wọ́n ti lé Sunday Ìgbòho lọ sẹ́yìn odi gbogbo ẹ̀yin olórìṣà yìí a lè pera wa owó tá a fẹ́ fi gbéjọba ìpínlẹ̀ Ògùn lọ ilé ẹjọ́ lè fi gbéjọba àpapọ̀ lọ ilé ẹjọ́ nítorí Sunday Ìgbòho kí ni tẹ̀lé ń dààmú wa àwọn pásítọ̀ nù wa alábọ̀dé ń bẹ́nu wọn àwọn àfáà nù wa alábọ̀dé ń bẹ́nu wọn àwọn olórìṣà nù wa alábọ̀dé ń bẹ́nu wọn dáradára ń wéṣì owó tó yẹ ká ẹ kọ́ bó ṣe léèwé falẹ́ fi dálẹ̀ ni bó ṣe nursery school ni táàtì máa kọ́ ọmọ lásà ni tẹ́ fi dálẹ̀ ṣe kan ìjọba lẹ́lẹ́ gbé lọ ilé ẹjọ́ so káwọn èèyàn wa máa dáwó fún yín àbí ìbájówó ara yín lẹ̀ lánàá nàkúnà ìbájówó ara yín lẹ̀ ná so àwọn tí ò dẹ̀ mọ̀ kankan náà lórí social media àwọn náà bàbá ẹja dáwó owó wo lẹ̀ ń dá owó gidi lẹ̀ ń dá so nígbà bá wá dáwó nísìn ó jí Adétọ̀nà padà ni àbí wọ́n bá ní wọ́n lọ wókù Adétọ̀nà bí wọ́n bá ní wọ́n lọ wù èyí tíjọba dẹ̀ rí àtiwádìí tí wọ́n ṣe ǹjẹ́ yìí mọ̀ ẹni káwọn èèyàn jáde ẹ wá sọ bó wọ́n ṣe ń sin òkú Àwùjalẹ̀ ẹni wọ́n wá sọ kò sí ẹnìkan tí ó jẹ́ olórìṣà kan wo fi Ọlọ́run búra tí ó lè jáde wá sọ pé báyìí wọ́n ṣe ń sin òkú Àwùjalẹ̀ àfi tí wọ́n bá máa parọ́ fún yín àfi tí wọ́n bá máa parọ́ fún yín báyìí ìtìjú tíjọba rí tí ọba Síkírù Adétọ̀nà rí tí gbogbo àwọn àgbààgbà rí tí wọ́n fi fòfin lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ mi tẹ́rí tí wọ́n ń dìde ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ rẹ̀ ni wọ́n ti ta àwọn ti fi kọ́ complex ẹ̀ ti ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ kí ìlọsíwájú ó bá lù ú. nígbà wọn ó gbé yunifásitì sí àgọ́ òwòye mọye ìpàdé mọye tí wọ́n ṣe ẹ wá ṣẹ̀mọ̀ páwọn àlejò ọmọ wa o ẹ má fi jàǹbá sàwọn ọmọ ọlọ́mọ o gbogbo nǹkan aburú tí bá ń bẹ lọ́wọ́ yẹn lọ dànù ojú ti là bẹ́ẹ̀ náà ló sì sí lọ́pọ̀lọpọ̀ ìlú. èèyàn máa jẹ àgbéjọba lọ ilé ẹjọ́ àpẹ bíi Síkírù Adétọ̀nà àpẹ bíi Síkírù àpẹ àwọn kìíní kan local government chairman àpẹ lẹ́jọ́ you are just wasting your time because àwọn ẹjọ́ kan bẹ tí ò lè ṣe tí ò lè jẹ lọ ilé ìgbìmọ̀ asòfin ó buwọ́lù gómìnà sì dùn ló ń tẹ̀ ṣé ẹjọ́ tẹ fẹ́ pè ní. ẹ wò gbà tí ọ̀rọ̀ pé kí àwọn baálé ò gbadé nìbàdàn wọ́n gbé ìkwárì kalẹ̀ èmi wà lára àwọn tó máa ń lọ tí máa lọ wòran tí máa lọ gbọ́ ńgbà yẹn náà nígbà àwọn gbèdé wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n fáwọn baálé tí wọ́n fún ládé wọ́n fún ládé àwọn ìjòyè Olúbàdàn kan kọ́mọ̀dé pé àwọn baálẹ̀ tí ń bẹ lábẹ́ wọn wá di kinní wọ́n fáwọn náà ní wọ́n fáwọn kàládé nígbà ìjìnà Ṣèyí Mákindé dé ọba dànù mo sọ fáwọn èèyàn kò ní í ṣe é ṣe mo ní kí ló dé mo ní ìjọba tó gbé kalẹ̀ wọ́n gbé ẹ̀ńkwárì kalẹ̀ wọ́n ṣe gẹ̀ẹ́sẹ̀tì lé lórí mo ní yọ ọ̀rọ̀ pa mo ní dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì ní tá a farabalẹ̀ gbé yọ ọjà níbo wá ní gómìnà Ṣèyí Mákindé náà padà sí ṣebí lórí ẹ̀ náà lọ padà sí ṣebí lórí ẹ̀ ni ilẹ̀ Ìbàdàn tóbi gbogbo àwọn ìlú míì tá à ń pè ní tọ́jú ìlú kéékèèké ìlú míì ilẹ̀ Yorùbá tó ti dán tí àwọn ìpínlẹ̀ míì ti fún ládé wọ́n jù wọ́n lọ wọn á pàpà á dá padà síbẹ̀ ó ní tíjọba bá ṣe tí wọ́n bá ṣèwádìí tí wọ́n gbé ìkwárì dìde lórí ẹ wo ọdún tí wọ́n ti parí ìwádìí yẹn tí wọ́n ń retí gómìnà tí ó buwọ́lù ó wá rí bẹ́ẹ̀ láàrin mùsùlùmí àti olórìṣà ṣé ká wá bọ́ sórí social àwọn àfáàmì náà jáde làwọn náà ń fọ́n ta wéré náà kí ṣé tíjọba ṣe parí ságbára yín gbé tágbára yín bá ti gbé ọba míì tí wọn ò ṣe gẹ̀ẹ́sẹ̀tì irú ẹ̀ yọ wájà ẹ lọ ọbẹ̀ tẹwàá bọ́ta èmi ni mo wẹ ọba ilé o olúwẹ̀rí tí ń wẹ̀ dẹ́kun ẹjá fi làákàyè sí bàbá ń ṣe ńlẹ̀ Yorùbá ẹ kàn bọ̀ sórí social media ṣé nítorí owó tá à ń wá àbí kíní àwọn afárá náà jáde àwọn ṣe kíní kan àwọn oníṣẹ̀ṣe àwọn kíní kan ṣe ìka wa máa fira wa pa ẹ̀yin àfáà
tẹ́ bá ń kọlu àwọn olórìṣà ẹ fura sáwọn àfáà bẹ́ẹ̀ àwọn Fúlàní ni àwọn Fúlàní ni. ẹ wo program tí Sheikh Labib Lágbájí ṣe bàbá yẹn sọ̀rọ̀ làákàyè kò bú anybody ó dẹ̀ kìlọ̀ fáwọn tó ń gbé fọ́tò ẹ̀ sí kí lọ́kàn tí òun tẹ́ ń lo fọ́tò òun tẹ́ ń gbé kinní kan òfin bẹ nílùú bó bá ṣe program tó bá gbé fọ́tò mi lọ́nà ẹ̀tọ́ ṣe bá gbé lọ ẹlẹ́jọ́ máa jàre kí lọ́kàn mi ṣe gbé fọ́tò Àwùjalẹ̀ sí àti gómìnà agbáwọn lẹ fẹ́ gbé lọ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni òótọ́ ni káfà kọ́ wá jáde sọ wá máa ṣe program kọ́ wá gbé fọ́tò bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn sí i sáwàgò ní bí pé kí ló dé kí ló fàyàn ṣùgbọ́n torí pé orí social media lẹ́yìn tí ń jẹun ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀dẹ̀ ń wò tẹ́ láwọn ìjọ lórí sàtẹ́ láwọn ń ṣèṣẹ̀ṣe yẹn empty headed ló pọ̀ jù nínú gbogbo wọn please ẹni wọ́n jáde ìtọ́ba ló ń fá lòun ẹni kọ́ wá dá ifá kó sì kí ifá fún wákàtí kan láì ní wòwe àwọn tí ò sí kankan lórí wọn ìbá àwọn àfáà náà ti ń bọ́ sórí social media kò mọ̀ kankan àwa mọ àwọn àfáà tọ́jú àwọn àfẹ́ ẹni Ọlọ́run àwọn tẹ́ gbé súnà ànábì lọ́wọ́ táwa ń wo prógámù wọn àgbà àwẹ̀ lọ rẹ́ndẹ̀rẹ̀ndẹ̀ la tó ṣe táwẹ̀ fi parí ó ti wá ní gbogbo ìgbà léèṣe ọdún tí ń bọ̀ léèṣe àtòmọ tọ́pìkì tẹ́ ń jùlẹ̀ tó gbé látòrán nínú àwẹ̀ ṣé ká yọ̀ ọba àlérí wa ẹ̀jẹ̀ ń jùlẹ̀ gbàgà kí ló ń jùlẹ̀ ń jùra nùlẹ̀ ẹ̀jẹ̀ àórí wa kárórí wa gbogbo wa la mọ̀ pé Muslim lọ́ba Síkírù Adétọ̀nà ẹ wo Ìbàdàn Olúbàdàn tó wàjà ní ìsìn wọn èyí sí because Christian ni is a Christian wọn èyí sí nígbà kábíyèsí Ajé Ògúngúnnísọ̀ wàjà ìjọ náà wọ́n sí bí wọ́n ṣe ń gbé Ajé Ògúngúnnísọ̀ bọ̀ láti usage bàbá dákẹ́ sí wọ́n gbé wọn nínú palace fún ògbé wọ́wọ́ nínú yàrá inú palace ń bẹ̀ wọ́n gbé wọn sí táwọn èèyàn lọ́wọ́ tí wọ́n lọ ń ṣẹ̀yẹ ẹ̀kẹ́ fún wọn láti ibẹ̀ báyìí wọ́n gbé wọn lọ Mọ̀pó wọ́n gbé wọn dé Mọ̀pó gbogbo àwọn olóyè wọ́n lọ dọ̀bálẹ̀ àdàkẹ́yìn wọ́n kí bàbá wọ́n kírun sí wọn lára wọ́n gbé wọn bọ̀ wọ́n gbé bàbá sínú ibojì ni. so ṣé Ìbàdàn ti wá torí ẹ̀ dàrú ìlú wo ló tóbi tó Ìbàdàn so ọlá tí bọ́lọ́run fún Ìbàdàn tí Ìbàdàn ń fẹ̀ sí lójoojúmọ́ so ti wá dínkù níwọ̀n ìgbà táwọn ọba ìbá ń bẹ tí wọn ò kọ̀ pé kí olóríṣà ọmọ ṣe tiẹ̀ tó bá kú kò wúlò mọ́ ó ti ṣe tó fẹ́ ṣe kí Síkírù Adétọ̀nà ó dìde ní ìṣèkọjá kẹ́nìkan ni mo ní Síkírù o kí akálẹ̀ onítẹ̀sùbọ̀ ọmọ fà alálelúyọ̀ ọmọ ké àwọn olóríṣà ọmọ pariwo yé pàmọ́lẹ̀ ká má bàa rí Síkírù mọ́ náà ni so kí wàá lára dé bá fẹ́ kúlé lórí ó ti ṣe tó fẹ́ ṣe ìjọba ló gbé kalẹ̀ ìjọba tó sì gbé kalẹ̀ ọmọ ìdí tó fi gbé kalẹ̀ so àwọn àgbéjọba lọ ilé ẹjọ́ àgbésẹ́yìn la fẹ́ fi promote culture ta la gbé lọ́wọ́ ẹ gbé lọ ẹ̀yin ò win ìjọba ẹ gbé lọ ilé ẹjọ́ fáìlì nígbà wọn bá kọ gbé tẹ́ jù bì kan 20 ọdún ní wọn bá jó oríta bẹ̀rẹ̀ ẹ̀rìn so ẹja jọ àwọn àgbààgbà nílẹ̀ Ìjẹ̀bú tẹ̀rọ pé wọn ò sọ̀rọ̀ wọ́n mọ tí wọ́n rí nígbà ọba Síkírù dẹ̀ ń bẹ́ńbẹ́ gbogbo tó bá jẹ má àṣà ọba wọ́n ń ṣe ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ lẹ́gbẹ́ ìdáǹdà pọ̀ nù ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ẹgbẹ́ Òṣùgbó ni ẹgbẹ́ lòṣùgbó ẹgbẹ́ ìní Òṣùgbó Ògbóni ẹgbẹ́ lògbóni ológun lè wà nínú Ògbóni ọlọ́ya lè wà nínú Ògbóni mùsùlùmí lè wà nínú Ògbóni Christian lè wà nínú Ògbóni ẹgbẹ́ lògbóni ẹgbẹ́ lòṣùgbó ẹ̀sìn àwọn ẹlẹ́sìn Ṣàngó ń bẹ àwọn ẹlẹ́sìn Ifá ń bẹ àwọn ọlọ́ya ń bẹ àwọn alágẹmọ ń bẹ mùsùlùmí ń bẹ Christian ń bẹ bá a ṣe ní lóríṣiríṣi Nàìjíríà nù ṣùgbọ́n orúkọ kan là á fi ń pe gbogbo àwọn tó jẹ́ olórìṣà ẹni òǹkàlùkù lọ́mọ oníṣègùn ọ̀pápọ̀ lólégún nílẹ̀ Yorùbá nísìnyí lèmi rí tẹ́ ẹ dá gbogbo ẹ̀pọ̀ èèyàn jẹ́ onífá kó tún jẹ́ léegbé èèwọ̀ àní gbogbo àwọn tó láwọn ń pariwo òṣèṣẹ́ lórí social media wọn ò mọ̀ kankan onífá tún gbé eégún èèwọ̀ níjọ́ wọn èé gbé eégún gbáwájú ilé babaláwo kọjá
tí sì mú ìtàn wá tí sì mẹ́rin ńlá wá. tí babaláwo bá dá ifá fún wọn tó bá yẹ pé kí wọ́n lọ gbé eégún ni torí pé ifá atọ́nà nífá nílẹ̀ Yorùbá. ifá sì ní kinní kan ifá ò ní sọ fún ọ láyé pé dandan kó wá ṣe fá in tí ó bá dáfá tó bá jáde lé babaláwo yìí fi ifá ṣèké kì í sì fi ọ̀pẹ̀lẹ̀ ṣèké kì í fi parọ́. fá tó bá dáfọ́ tó bá yọ fún ọ̀nà gbà eégún kan bẹ nílé yín lọ bọ eégún ògún kan bẹ nílé yín lọ bọ ògún ṣé mùsùlùmí ni ọ ó mọ̀lẹ́ ni ọ ó lè ní ọ lọ ràgé mọ́sálásí ó lè ní ọ lọ ṣe sàárà torí ọjọ́ ìsìláàmù ti pẹ́ lẹ̀ Yorùbá ìsìláàmù lẹ̀ Yorùbá yìí ó ti lé ní 1000 years tẹ́lẹ̀ ẹ̀ ń bẹ ni ikú bẹ́nu ẹsẹ̀ fá rẹpẹtẹ nígbà láti ẹ̀dá ń pariwo kò sí nígbà wọ́n sì kó gbẹ̀rì wá àrùnkálukú ò balẹ̀ àwọn èèyàn ìsìláàmù ẹ̀sẹ̀ àjèjì nílẹ̀ Yorùbá mo lè dáàkọ àwọn òrìṣà tó ṣe pé lẹ́yìn tí ìsìláàmù dé la tó bí àwọn bàbá wa míì tá a sọ di òrìṣà. tá a bá ń sọ̀rọ̀ nípa ifá ti wà tipẹ́ mo sọ̀rọ̀ kan lẹ́nu ìjọba àwọn kan wọ́n ń sọ̀rọ̀ kan wọ́n ń da ifá àti ọ̀rọ̀ àti Odùduwà wọ́n ń dà á pọ̀ ibo ni ifá àti Odùduwà ti papọ̀ ifá àti Odùduwà ń bó Odùduwà ò bá Ọ̀rúnmìlà láyé kò bá kìí ṣe 3000 kìí ṣe 2000 years tí Ọ̀rúnmìlà ti lọ ni wọ́n tó bí Odùduwà. so atọ́nà nífá jẹ́ atọ́nà nífá jẹ́ lábẹ́ Ọ̀rúnmìlà atọ́nà ló jẹ́. tó bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ bọ̀ ọ̀run ló mẹ́ni tí ó là ilé òjá morúkọ rẹ̀ mọ́ ní àlàjẹsẹ̀ wá di orúkọ òjíṣẹ́ lòun náà. bàbá gbogbo tẹ́ ẹ wá sọ yìí tó bá wá dọ̀run ta ni ó là àbó ni ìrìn èmi Ọlọ́run ní sọ́kọ̀kọ̀ yín o iṣẹ́ tí mo jẹ́ o ọ̀run ló mẹ́ni yóò là o ọ̀run ló mẹ́ni yóò là ọ̀run ló mẹ́ni tí ó là lọ́sọ́dọ̀ Ọ̀rúnmìlà. kájọ ṣe gbogbo náà dẹ̀rẹ̀ lẹ́tà fẹ́ ṣe àgbéjọba lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ògùn ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ odidi oṣù mẹ́ta ni wọ́n fi ti ọjà ṣé wọ́n lè ṣèjọba tiẹ̀ lè bá wa gbarú ẹ̀ mọ́ nísìn odidi oṣù mẹ́ta wọ́n fi ti ọjà èyí tápọ̀lọpọ̀ wọ́n ṣe máa sọ ṣe nǹkan bó ṣe ká ṣe ní òfin rí bí wọ́n ṣe rí lọ́yẹ̀ ìgbà tí wọ́n ṣe bí ṣe ń ṣe ní odidi ìlú ń tú odidi ìlú ń tú odidi ìlú ń dáwóró wọ́n ń kógun ja gbogbo ìlú láyé ìgbà táwọn bàbá wa ṣe bá a ṣe rò pé wọ́n ń ṣe lójú ara wọn tó dáa náà iná ẹ̀ ni odidi ìlú ń túlé lórí tíyà ń jó odidi ìlú. ẹja jọ ilẹ̀ Yorùbá bó yóò ṣe ní dàgbàsókè ni ọ̀rọ̀ ẹ̀sìn ẹja gbé trẹ́ẹ̀dì ilẹ̀ ọ̀rọ̀ orí social media lágbájá ṣe kinní kan ṣe kinní kan tá a lẹ́yìn nínú àwọn tó ń darí ilẹ̀ Yorùbá ẹlòmíì ó jókòó yàrá ìkọ̀rọ̀ yàrá rẹ̀ yóò wá máa fẹ́ o yóò máa fẹ́ o. ní ìjẹta a lọ sí ẹjẹjẹ ọ̀rọ̀ kínní ni ibi tí wọ́n ti ń dà wá láàmú bìkan a wà ń bẹ̀. dáradó ṣe ẹlòmíì ọkàn jókòó yóò máa bọ́ sórí kíní social media torí owó tẹ́ ẹ fẹ́ make. ọ̀pọ̀ àwọn ará Ìjẹ̀bú lọ́rùn lẹ̀ ìlú Ìjẹ̀bú ò ní dàrú ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ ò ní dàrú. kíni ìjọba ti gbófin kalẹ̀ ìjọ tí wọ́n ti ń sin ọba nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú lánà ẹ̀sìn kálukú kíni tó dàrú. tí wọ́n bá pè yín wọ́n pè yín tí wọ́n bá pè yín tí wọ́n bá wá tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ aburú bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà láwa ní pé tó á wí fún wọn ọ̀gbọ́ Ọlọ́run sì ní já burú ọ̀ṣẹlẹ̀. iwájú ọba Adétọ̀nà ti da ẹ̀yìn rẹ̀ ọ̀ dáa jù bẹ́ẹ̀ lọ ẹni tí ó bá wá tí ó nífẹ̀ẹ́ lẹ̀ Yorùbá tí ó nífẹ̀ẹ́ lẹ̀ Ìjẹ̀bú tí ó sì nífẹ̀ẹ́ àṣà wa lọ́lọ́wọ́ bá wa gbé sórí ìtẹ́ Àwùjalẹ̀. ọdún dọ́bà tá à ń ṣe níjẹ̀bú lọ́dún dọ́bà ẹ̀foríjì mi ojúde ọba tá à ń ṣe níjẹ̀bú tọ́lá àwọn ará Ìlọrin tiẹ̀ ti bẹ̀rẹ̀
wọ́n tún ti gbé irọ́ tuntun jáde 18 kìíní kan làwọn ti bẹ̀rẹ̀ ọdún dọ́bà bẹ̀rẹ̀ ilé tí kìíní kan kèèjọ ọdún 7 lọ́tà bẹ̀rẹ̀ 18 kìíní kan wọnú kò sí nínú gbogbo ìlànà. Ojúde ọba làwọn àmọ̀ tó ti pẹ́. Ojúde ọba tá à ń ṣe níjẹ̀bú mùsùlùmí ló bẹ̀rẹ̀ rẹ̀. Balógun kúkú Ìjẹ̀bú sì kópa púpọ̀ ńbẹ̀. Gbogbo mùsùlùmí wọ́n lọ kí Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí ọba. Nígbà bá lọ kí Àwùjalẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀. Wọ́n gẹ̀ẹ́sìn, wọ́n jó àwọn olóyè, wọ́n gẹ̀ẹ́sìn, wọ́n ṣe gbogbo ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ó ń fẹ̀ lójú, ó ń fẹ̀ lójú débi tó wá dé. Ẹ dákun sójúde ọba níjẹ̀bú ní ìsinyìí. Kírísítẹ̀nì gan fẹ́ lè pọ̀jù mùsùlùmí àtẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo alájọ ń ṣe. Ọdún kan nu tó ṣe pé Islam ọdún iléyá ló bẹ̀rẹ̀ rẹ̀ tó ti wá di ọdún ìlú tó ṣe pé ṣàṣà lọ́mọ Yorùbá tí ò ní fẹ́ lójúde ọba ṣebí gbogbo ìlú náà láti kọ́pì àwọn Ìbàdàn náà á kọ́pì yín o torí àti ṣàfihàn wa o ojúde ọba tiwa lọ́mọ ìyàtọ̀ àti àfihàn wa fẹ̀ dáadáa ojúde ọba Ìbàdàn wà lọ bẹ̀rẹ̀ sí wa ẹ jẹ́ bàbá mi kábíyèsí ọba Ládọjà ó gorí ìtẹ́ bó ṣe yẹ kó rí nìyẹn. Ìdàgbàsókè gbọ́dọ̀ mọ báàlú. Ẹ lọ sílẹ̀ Ìjẹ̀bú ẹ wà àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ àwọn tó wà nílùú òyìnbó gbogbo wọn wọ́n wà wọ́n dáná wọ́n ṣe inú gbogbo wọ́n dùn á kóra wa pọ̀ wọ́n mọmọ wá wọ́n mú ìyàwó wá. Mo rántí ẹ̀gbọ́n mi Lukman Olújìmí àjọ wà lójúde ọba ńjọ́ kan gbogbo àwọn ọ̀rẹ́ wọn tẹ́jọ lọ ilé ìwé àtàwọn tó wà nílùú gbogbo wọn jọ wá tí wọ́n dáná tẹ́ ń ṣe gbogbo ẹ̀ òǹkàlùkọ́ gba ọ̀lù lọ ọlọ́jọ́ ta inú ìlú ó dùn. Dákun ní táwa fẹ́ ńlẹ̀ Yorùbá nù àwa táwa ń gbọ́ lórí social media ẹ jẹ́ wọn máa pariwo ṣùgbọ́n mi rọ àwọn lé gbogbo àwọn tó jẹ́ àgbààgbà oníṣẹ̀ṣe tí wọ́n ń bẹ́lẹ̀ dé kí wọ́n bá wọn dá sí ní tẹ́ǹsì ń gbèjọba lọ ilé ẹjọ́ ẹ̀yin làwọn àgbààgbà ilẹ̀ Ìjẹ̀bú ń gbèjọba lọ ilé ẹjọ́ ẹ fẹ́ lọ wéèsì owó ń ti ẹ̀pọ̀ tó bẹ́ẹ̀ so owó èyí ń ká mú bóyá hospital láàfin kọ́ ni o táwa modernize ẹ̀ ewé àtegbò wa tí òfin ní parẹ́ o bóyá léèwé láàkọ́ ni o báṣà wa ò ṣe ní parẹ́ o tá a fi kọ́ tá a bá kóró owó bẹ́ẹ̀ jọ tá a bá fi ralẹ̀ ó tó ṣe nǹkan ìjọba lẹ fi ń gbé lọ ilé ẹjọ́ ẹ̀ ń so à ń retí ìjọba ti láwọn ń retí yín o ìjọba ìpínlẹ̀ Ògùn wọn láwọn ń retí yín o dákun torí Ọlọ́run ibi tá a ti ń bọ̀ ká padà bẹ̀ Sunday Igboho ti dé Sunday Igboho ti dé olùgbàlà tọ́lọ́run ránṣẹ́ wa láti wá gbà wálẹ̀ lọ́wọ́ Fúlàní adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́ wọ́n gba Sunday Igboho lálejò lánàá a sì dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Olúgbọ́n Sáàkín bàbá yìí sọ̀rọ̀ akin bàbá yìí sọ̀rọ̀ ká sọ̀rọ̀ yẹn ká bà bẹ́ẹ̀ tó bá di bí ọ̀rọ̀ ìlọsíwájú àti àtìlẹyìn fún Sunday Igboho wa la mọ̀ bí Olúgbọ́n ṣe dúró ó sọ gbàdàgbé Sunday Igboho yìí sí ọ̀daràn ó sì pe gómìnà wa ẹnjìnì Abíọ́dún Olúṣèyí Mákindé àti gbogbo àwọn gómìnà ẹ pera yín ẹ sì pàdé ẹ sì bu ọwọ́ lù ẹ fi sọwọ́ sáwọn gómìnà ẹ pera yín síbi tẹ́ ń pera yín sí ẹ̀yin lẹ lè yanjú ọ̀rọ̀ ẹ̀ ìtẹ́ ẹ fẹ́ ńlẹ̀ Yorùbá ni àbí nígbà gbogbo yín bá lọ́mọ yín èso ọ̀daràn kẹ́nìkan wá lọ́daràn lọ́mọ yín àbí kí olóńgbò kó tó pòdìdì ewúrẹ́ gbogbo lé ní òjì. ìgbà kan torí Ọlọ́run torí tí ń bẹ ńlẹ̀ fún wa ọ̀rọ̀ àwọn Fúlàní ò ṣeé fojú wò gbogbo wa ṣe lajú lẹ̀ rí o tó bá ti joyè tí gómìnà tọmọdé tàgbà wa tí wọ́n fi pọba méjì nílẹ̀ Èkìtì apẹ́láyé ìjọ ni tí ìjọba ò tí ìbọn ṣèjọba àwa Ìbàdàn láàdìde tá a gbógun lọ ọbẹ̀ gbogbo Fúlàní tí bá ń bẹ ń bẹ̀ láàrùn tán àmẹ́yìn ni ẹ̀ ń sọ lórí wa láti ìgbà náà báyìí Fúlàní òkú ònà gbogbo òṣòkò mọ́lẹ̀ gómìnà Fáyọ̀ṣe ọ̀gá o ètò fojú wọn rí ń gbà wọn èmi láti tí gbogbo òṣèlú bọ gbogbo ẹ̀ báyìí láti òṣèlú bọ gbogbo ẹ̀ èrò ẹgbẹ́ kan jẹ́ PC ẹgbẹ́ kan jẹ́ PDP kọ́ PDP l'Adeleke PDP ní Ṣèyí Mákindé Fúlàní sì ń jàlú wọn náà sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́ ọ̀rọ̀ pé ká túlù sí là ń sọ. torí náà kìí ṣe àlọ́ kìí sì ṣe àhesọ Sunday Igboho ti wà nílẹ̀ Yorùbá báyìí ó lọ sọ́dọ̀ bàbá wa ikú bàbá yèyé lánàá ó sì lọ sọ́dọ̀ bàbá wa
ọba Olúgbọ́nlànà. nígbà tá a pósẹ̀ láàárọ̀ àná àwọn èèyàn ní ẹlòmíín fi béèrè pé ṣé lóòótọ́ ni àwọn tó dẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ pé àìgbéròyìn ẹlẹ́jẹ̀ àtọ̀sẹ̀ tó lọ làwa ti mọ̀ pé Ìgbòho ti wọlé. nígbà àmọ̀ pé ó ti wà lọ́yọ̀ọ́ làwa ẹ̀ṣẹ̀ wà pósẹ̀ pé Ìgbòho fẹ́ lọ kí ikú bàbá yèyé. torí wípé àwọn èyí sáláriwo obìnrin sì ń mì níkún àgbà tẹ́lẹ̀ bá ti gbọ́ bá ìní ó ti máa pariwo láti ọ̀sẹ̀ tó lọ gbogbo bí Ìgbòho ṣe wà nínú pléènì lámà. ilẹ̀ Yorùbá nù a gbọ́dọ̀ ṣera wa lọ́kan ni àwọn tí ó sì gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá Olódùmarè aláṣẹ láyé lọ́run ò ní fún wọn sí láwọn tí ó gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá Ọlọ́run ò ní fún wọn sí torí wípé ẹnìkan tá a ní ti ń dẹ́rù bá Fúlàní nù tí wọ́n bá jẹ́ kí Ìgbòho ọ̀pẹ́rẹ́tì ní Ìgbòho ò lè wà lẹ́kìtì kò lè wà ní Èkó kò lè wà lógùn àwọn ìkan tí bẹ́ẹ̀ tẹ́ fẹ́ ṣiṣẹ́ fún lọ síwájú ilẹ̀ Yorùbá ọ̀kọ́ ni ó wà nísẹ́yìn ọ̀kọ́ ni ó wà lẹ́dẹ ọ̀kọ́ ni ó wà lákùrẹ́ kọ́ ni ó wà. àwọn ni wọ́n jọ kóra wọn jọ pé tó àgbàràn wálẹ̀ o Ọlọ́run sì fún wọn ṣe. kò mọ̀ ní bàjẹ́ o kò mọ̀ ní dàrú o ilẹ̀ tọ́lọ́run fún wa kò mọ̀ ní bàjẹ́ o